sípò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Mo fọpẹ́ fọlọ́run fún ayé gbogbo àwọn ọmọ ìbílẹ̀ Yorùbá jákèjádò gbogbo àgbáyé. Mo kí Chief Mrs. Modúpẹ́ Onítìrí Abíọ́lá fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe. Mo sì tún kí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ wa pẹ̀lú àwọn ológun wa tó wà ní àhámọ́ Nàìjíríà. Mo fẹ́ kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá kí ẹ fọkàn balẹ̀. Mo sì fẹ́ kí yín pé ẹ kú ìfaradà àkókò yìí. Kí ohun díẹ̀ báyìí ló kù tí a máa ṣàjọyọ̀ tí ìpè máa dún. Mo wá bí láti wá ṣe ìkìlọ̀ fún ìjọba agbésùnmọ̀mí Nàìjíríà tó ń jẹ gàba lórí ilẹ̀ Yorùbá. A rí lórí ẹ̀rọ ayélujára, a dẹ̀ tún gbọ́ nínú ìròyìn yàjóyàjó wa, ìròyìn Yorùbá, wípé àwọn àjòjì agbésùnmọ̀mí Nàìjíríà ń gbèrò tí wọ́n sì kó ara wọn jọ tí wọ́n ń ṣe ìpàdé káàkiri láti lo àwọn ológun wá fi ipá gba ìjọba lọ́wọ́ ìjọba Nàìjíríà. Nítòótọ́ eléyìí ò kàn wá tí ò bá ṣe wípé ẹ̀yin agbésùnmọ̀mí Nàìjíríà ń pe orílẹ̀-èdè Yorùbá wa mọ́ orílẹ̀-èdè Nàìjíríà. Mo wá bí láti wá ṣe ìkìlọ̀ wípé gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ ní Nàìjíríà kó dúró ní Nàìjíríà, nítorí pé orílẹ̀-èdè Yorùbá ti dá dúró tí gbogbo ayé sì ti mọ̀. Ṣùgbọ́n tí ẹ̀yin Nàìjíríà agbésùnmọ̀mí ń jẹ gàba lórí ilẹ̀ wa. Ìwọ Buratai, ṣèbí Babangida ti kì ẹ́ nílọ̀ wípé kó jáwọ́ lórí ọmọ Yorùbá, ṣùgbọ́n o kọtí kún sí ìkìlọ̀ yìí. Ìwọ ń gbé ìgbésẹ̀ lórí fífi ipá gba ìjọba nípa lílo àwọn ológun ní Nàìjíríà láti gba ìjọba Nàìjíríà. Ìwọ àti àwọn agbésùnmọ̀mí Fúlàní ẹgbẹ́ ẹ tó kù. Mo fẹ́ kó o mọ kinní kan, kí o má gbàgbé pé bí ẹ ṣe darí àwọn ológun ECOWAS tí ẹ gbé ìgbésẹ̀ wípé ẹ fẹ́ lọ gbógun ja àwọn ará Niger, bó ṣe máa rí gẹ́lẹ́ fún ẹ̀yin náà nìyẹn. Nítorí náà gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ ní Nàìjíríà kó yá dúró sí Nàìjíríà, kí ẹ má ṣe kọjá ìpààlà Nàìjíríà sí orílẹ̀-èdè Yorùbá. Gbogbo ìgbésẹ̀ tí ẹ bá gbé lòdì sí orílẹ̀-èdè Yorùbá, àwa máa dáàbò bo ara wa, àpogun ogun ò sì ní jà wá. Ṣùgbọ́n gbogbo ilẹ̀ wa la máa dáàbò bò láti ibodè sí ibodè. Ní agbára Ọlọ́run, orílẹ̀-èdè Yorùbá ti dúró tí a sì máa gba gbogbo ibodè ilẹ̀ Yorùbá àti àwọn dúkìá wa pẹ̀lú àwọn ilé-iṣẹ́ ìjọba orílẹ̀-èdè Yorùbá ní gbogbo ìpínlẹ̀ Yorùbá méjèèje, èyí tí ń ṣe Èkó, Ògùn, Oǹdó, Ọ̀ṣun, Èkìtì, Ìbàdàn àti Old Ọ̀yọ́ Empire, èyí tí a mọ̀ sí apá kan Kogi àti Kwara. A tún gbọ́ lọ́wọ́ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ wa wípé ìjọba agbésùnmọ̀mí Nàìjíríà ń pe àwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá láti wá darapọ̀ mọ́ àwọn ológun Nàìjíríà. Àlá tí ò lè ṣẹ, ṣùgbọ́n tá bá rí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tó darapọ̀ mọ́ wọn, ìyà tó péye ń bẹ nílẹ̀ fún ẹni náà. Mo tún wá ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn agbésùnmọ̀mí Nàìjíríà tó ń jẹ gàba ní orí ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí wípé kí ẹ kó ẹrù yín, kí ẹ jáde kúrò ní orí ilẹ̀ wa. Kí ìjọba agbésùnmọ̀mí Nàìjíríà kí ẹ má ṣe kọjá ààlà yín wá sí orí ilẹ̀ Yorùbá, nítorí wípé orílẹ̀-èdè tó ní agbára ìṣèjọba rẹ̀ tó ti dúró ní orílẹ̀-èdè Yorùbá tiwa jẹ́. Ẹ má sì ṣe ṣàṣìṣe láti rékọjá sí orí ilẹ̀ wa. Ìkìlọ̀ ńlá rèé fún yín. A ò jagun, ogun ò sì ní jà wá, ṣùgbọ́n tí ẹ bá ṣàṣèṣì rékọjá sórí ilẹ̀ wa, a máa dáàbò bo gbogbo ohun tó jẹ́ orí ilẹ̀ wa jákèjádò, gbogbo ibi tí a pa ààlà dé. Bẹ́ẹ̀ náà ni a sì máa ṣe olùdarí gbogbo àwọn nǹkan àlùmọ́nì orí ilẹ̀ Yorùbá pátápátá. Kí gbogbo ẹ̀yin ọmọ ìbílẹ̀ Yorùbá kí ẹ máa gbáradì sílẹ̀ fún ìpè tó ń bọ̀ lọ́nà ní kòpẹ́kòpẹ́ yìí. Ẹ ṣeun, mo dúpẹ́.